ǹjẹ́ ẹ̀ka ni mímu tó ti dé ọmọ adó fọ́tílé ó ti tálé ni mímu wọ̀lúwọ́ ọmọ rẹ̀ rùmọ́sọ̀ ayére ni mí ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹdòyẹdò èyí tó fọpin bí ẹgbọ̀wọ́ nìyí ọmọ yẹnuyẹnu akandọ̀rọ̀ Awikonko ló kọ́ mi ajáwó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí nínú ilé yìí mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí mo kí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi mo gbàdúrà pé àjíǹde arọ́ ọmọ jẹ́ nígbà gbogbo èmi ni wọ́n mọ̀ wá ẹ̀yin ni wọ́n mọ̀ bá ọlọ́run ní fi wá wọ́n ra wa ọlọ́run ní fi wá dúra wa lágbára ọlọ́run wọn ò ní dìde ìṣẹ́jú kan fún yín ẹ̀ ní dìde ìṣẹ́jú kan fún mi lágbára ọlọ́run mo tún kí káàbọ̀ sí àkọ́tún ètò well gẹ́gẹ́ bí àṣà mi wípé ibi tá a bá roko tì sí ńlá fàbọ̀ sí tẹ́ bá wò dáadáa ó ní ètò kan tí mo ń bá bọ̀ tí mo dẹ̀ ṣàdéhùn wípé series ló máa jẹ́ ìdí ni pé bàbá ní ká dàdé lẹ́ẹ̀kan ṣoṣo wákàtí méjì àti ìsọ̀tán yóò wá jẹ́ nǹkan tí ó dùn mí mo bá ti ń sọ̀rọ̀ fún wákàtí kan àbọ̀ wákàtí méjì ìdí ni wípé jojúmọ́ ṣáṣá lọkàn mi máa ń lọ sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń wò ó nínú kò sásìkò ńlẹ̀ tí ń fàsìkò díẹ̀díẹ̀ sílẹ̀ mo wá wò pé tó bá mọ níbà tó mọ níwọ̀nba tá bá reflect lé lórí ní kónkóló yóò rọrùn fún yín láti wò ìdí nìyẹn tí mo fi ní ká máa gé pépèpé bí àwọn bàbá onísọ̀nà kò sí nǹkan tó ní ká máa ṣètò tí ò ju ìṣẹ́jú mẹ́wàá lọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó wá pọ̀ tán ogún ìṣẹ́jú ṣùgbọ́n àwọn nǹkan tá à ń sọ náà ní gbà àkókò tó bẹ́ẹ̀ well kí n má tún da yín lágara kí n má gbà àkókò yín eléyìí tá à ń bá bọ̀ ní ọ̀rọ̀ situation of this country now èmi náà wà nínú àwọn tí mo ń sọ wípé Nigeria broke Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn tí wọ́n jọ wà nílé ìjọba ìyàwó ààrẹ ńlọ jẹ́ ká mọ̀ wípé Nigeria ò broke Nigeria lówó lọ́wọ́ ìdí ni wípé ní 2020 ní year 2020 lásìkò COVID-19 mo wà nínú àwọn tó ń pìtì Nàìjíríà wípé era mẹ́ta la ní a ní before COVID a ní COVID time mo wá ní ó kù láti prepare fún post COVID-19 time lílẹ̀ tó túmọ̀ sí pé gbogbo orílẹ̀-èdè ló dẹnu kọlẹ̀ ní moment yẹn everybody ṣẹ̀ṣẹ̀ ń struggle láti dìde padà ní position tá a bára wa ń gbà náà nù ìyẹn máa jẹ́ kí n wò wípé orílẹ̀-èdè yìí broke kò sówó láti ṣe léyìí kò sówó láti ṣe tọ̀hún but unfortunately àwọn ìpínlẹ̀ ọ̀dẹ́kun láti máa gba allocation wọn lóṣooṣù ẹ̀kọ́ wa ń wọlé ewé ń jáde a sì ń para bàbá ọ̀yá ta ní jẹ̀kọ́ tí ń wọlé sẹ́kọ̀ọ́ ń jẹra rẹ̀ ni àbílẹ̀ ní ń jẹ̀kọ́ so wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ń dá ogún ìbí wa pín now mo wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún látòrí àwọn ọmọ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ sí ìlú Maiduguri níbi tí omi ti sọsẹ́ wọ́n fún wọn lẹ́bùn oríṣiríṣi ṣùgbọ́n wọ́n fún wọn ní 500 million naira ńbẹ̀ náà làwọn èèyàn kan ti sọ fún mi pé tí wọ́n ní mo rí tí mò ń wí pé ìyá wọn ìyẹn first lady ó náà mọ̀ fún wọn ní 500 million naira mo á ní 1 billion naira láti inú ìdílé kan sáwọn tí omi àfẹ́tì sáwọn nìkan ni ìjàmbá kọ́kọ́ ṣe ni ìjàmbá ṣe wọ́n lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ shopping complex ló jóná dúkìá olówó iyebíye ló bá ṣẹlẹ̀ ọ̀rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tajà ń bẹ̀ ló wà lóko gbèsè lọ́wọ́ wọn ò tí ì rí dí wọn ò tí ì rí gbé wọn ò tí ì rí fi bá yàrá kan já dọ́símì páwọn ò ní ìdí ìrànlọ́wọ́ Yorùbá ní olè tó kóni lẹ́rù ó ṣe ní lóore ni bí iná bá wọlé tó jóni lásán ńkọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ará Maiduguri tómi fi wọlé tó kó wọn ní nǹkan lọ
gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ná torí kò sẹ́ni tó roná tì kò sẹ́ni tó romi tì ẹni ìjàmbá aná bá ṣe ajàmọ́ màlà ni wọ́n ń pe náà gbogbo alárí shopping complex yẹn bó ṣe jóná èmi àtẹ̀yìn dẹ̀ mọ̀ wípé kò sí alternative ju pé kí wọ́n bi building yẹn wó lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ńbẹ̀ tó jóná mọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ló wá jẹ́ kí n ní concern pé sáwọn èèyàn rò wípé a ti tó tán nílẹ̀ Yorùbá ni àbí wọ́n rò wípé àwọn ò nílò ìrànlọ́wọ́ ọjà jóná nílùú Ilé-Ifẹ̀ ọjà jóná ní Ọ̀yọ́ Aláàfin ẹnìkan kò dìde ìrànlọ́wọ́ sí wọn kò sí ìpínlẹ̀ tó bá wa dá sí kò sásòfin ìpínlẹ̀ kankan tó bá wa dá sí omi wá jà ní Maiduguri kálukú wá bẹ̀rẹ̀ sí ní nawọ́ ìrànlọ́wọ́ fine gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ẹ̀dá ó máa ṣe ṣùgbọ́n bí èèyàn bá wá ń ṣe nǹkan láṣejù tàbí tí ò bá pín ire kọ́ láre bí oríkì wa lọ́fà ìyẹ̀rú ọ̀kẹ́ ni mi ọmọ ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abẹ́sùjó kọ àmọ́ kíra wa pé àwa lọ́mọ pín ire láre ikán ò gbọ́dọ̀ jù kàn àmọ́ pé bí ìkan bá jù kàn ń tọ́ lọ́fà ogun ní kó wọn róró well lẹ́yìn ẹ̀ ńlá bọ́ sí madam Olúrẹ̀mí Tinubu tó jẹ́ first lady látàrí báwọn náà ṣe ń náwó wa ní nàápà a sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe fi 250 million naira sanwó decoration àti catering àtowó flower then a wá sọ̀rọ̀ nípa more than 700 million naira tí madam Olúrẹ̀mí Tinubu fi rìnrìn àjò lọ sáwọn orílẹ̀-èdè kan like UK, Mozambique, Ethiopia, France. Ìbéèrè mi wá ni pé ìrìn àjò tí ìyàwó ààrẹ rìn yẹn táǹkà 700 million naira tí wọ́n ní wọ́n fi ra dọ́là ó jẹ́ láàrin November 2023 sí March 2024 mo wá ní kí n béèrè pé láti March dàkókò yìí ìrìn àjò mélòó ni first lady ti rìn èèlò ni wọ́n ń lò fún àwọn ìrìn àjò yẹn another thing ni pé láàrin ọdún mẹ́rin tí wọ́n lò lórí àlééfà ìrìn àjò mélòó ló possible kí wọ́n lò lásìkò tí dọ́là tí wọ́n ti gbogbo nǹkan tó ti gbówó lérí èèlò ni wọ́n tó máa waste láti rin àwọn ìrìn àjò yẹn dọ̀sí mi pé ọ̀rọ̀ lẹ Nàìjíríà làwọn náà bá lọ pé ọkọ gba bí ìyàwó gba bí àbí wọ́n lọ fún sinmi ni àbí wọ́n lọ fún bísínẹ́sì ni àbí wọ́n kàn nájú lọ ni àbáwọn náà ṣèṣe ìyàwó ààrẹ wọn lọ meet àwọn ìyàwó ààrẹ ń bẹ̀ wọ́n bá wá àwọn ìyàwó ààrẹ lọ ń bẹ̀ that means connection ni wọ́n bá lọ friendship wọ́n bá lọ lílé tó túmọ̀ sí pé àpò wọn ló yẹ káwọn owó wọ̀nyí ó ti jáde but unfortunately àwọn náà jẹ́ kó yé wa wípé kò sí yàtọ̀ nínú ọmọjá because ọjọ́ kan náà nìyá wọn bí wọn kò sólóṣèlú tá a lè fọkàn tẹ̀ wípé yóò mú wa kúrò nínú ìṣẹ́ àtìyà kò sólóṣèlú tá a lè gbọ́kànlé wípé yóò bá wa tán ìṣòro wa ajá wọn ò torí olówó ẹ̀ sọdẹ wọ́n wá gbàgbé wípé tẹ̀yìn lójú oko ajá ọdẹ ẹ̀yìn ní ẹrò ẹ̀yìn láàrò oko ajá ọdẹ tẹ̀yìn lójú ọ̀pátá gbéléjìká wọn mọ̀ wípé bóni ti rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ tó mọ babaláwo tó fi ń dífá ojoojúmọ́ wọn kò lórí àlééfà ńjọ́ kan bí wọ́n lọ́dún mẹ́rin bí wọ́n lọ́dún mẹ́jọ bó bá tó wù wọ́n kí wọ́n tó fi ṣe kí wọ́n tó parí ọdún mẹ́jọ kí wọ́n tó fi ọdún mẹ́rin míì kan kán tó fi míì kan pátápátá ẹ̀ náà ni kéèyàn ó kú sórí oyè bí èèyàn dẹ̀ dodo nínú yàrá rẹ̀ wọ́n gbọ́n jáde bí omi n tó túmọ̀ sí ni wípé ẹnìkan ò láyé sáàlá ní ọmọ ẹ̀dá ò ní gbà now gbàtà wá sọ̀rọ̀ nípa madam Olúwarẹ̀mí Tinubu mo á bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi mẹ́sẹ̀gì lórí DM mi as in àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní send oríṣiríṣi nǹkan sí mi láti proof pé
Bọ́lá Ahmed Tinubu ń ṣe bẹ́bẹ́ wọn ò mọ̀ wípé dàńdógó kọjá àbínúdá Akanda ọ̀rọ̀ Awikonko tá bá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mo kọjá ẹni téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ pàjá lọ́bọ̀ fún tàbí téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ sọ fún pé nǹkan kan rí báyìí kò sẹ́ni tó sọ pé Bọ́lá Tinubu ò ní pọ́lísì tó dáa ṣùgbọ́n ká ní lóòótọ́ níṣẹ́ ń ṣẹ́ wa ní Nàìjíríà ní nǹkan wọ́n ní Bọ́lá Ahmed Tinubu pìtì wa kò yẹ kó tọ̀ ṣòwò wa láti ṣe anything kò yẹ kó mú wa kò yẹ kí ìyàwó ò mú wa láti tún ṣe nǹkan kan bí ìlú bá wà nínú ọ̀fọ̀ kò yọ ààrẹ sílẹ̀ gbogbo ló yẹ kó ń jọ mọ́ sọ̀fọ́ gbogbo aló yẹ kájọ mọ́ pìtì ara wa gbogbo aló yẹ kájọ mọ́ console ara wa gbogbo aló yẹ kájọ mọ́ relief ara wa bọ̀tí ńgbà tá a bá sọ pé ìlú wà nínú ọ̀fọ̀ táwa ní gbogbo nǹkan wọn hardship wà níta tí president wa ń sọ lórí ìròyìn lásán wípé I sympathize with you you sympathize with us but you can still spend lavishly what kind of sympathizing with is that so oríṣiríṣi àwọn èèyàn sáà ń send the different things sí mi lára ẹ̀ ni wípé iye kan l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ní gbèsè iye kan ló kù báyìí nísìnyí so màá dọ́gbọ́n PMB ẹ máa gbọ́. President Bola Tinubu is repaying 69 loans obtained by past regimes, World Bank declares. The World Bank Group finances revealed that the Nigerian federal government is still repaying loans obtained under former presidents Olusegun Obasanjo, Umaru Musa Yar'Adua, and Goodluck Jonathan. In May 29, 2023, Tinubu inherited $113 billion debts, both foreign and domestic. In March 2024, less than a year in office, the debt reduced from $113 billion to $91 billion. That's a $22 billion reduction. Nigeria's total domestic and external debt stood at $91.46 billion as at March 2024. The World Bank Group Finances platform disclosed that the federal government is repaying at least 69 different loans secured between 2000 and 2014. The loans are categorized under the International Bank for Reconstruction and Development and the International Development Association, which are part of the World Bank. Loans from 2000 include the Community-Based Poverty Reduction Project worth $60 million, Second Primary Education Project worth $55 million, Economic Management Capacity Building Project worth $20 million, and Small Town Water Supply and Sanitation Program Pilot Project worth $5 million. Loans from 2001 include the Transmission Development Project worth $100 million, Privatization Support Project worth $114 million, and HIV and AIDS Program Development worth $90.3 million. In 2002, the federal government obtained 4 loans totaling $438 million, including the Second Health System Development Project worth $127 million, Community-Based Urban Development Project worth $110 million, Lagos Urban Transport Project worth $100 million, and Universal Basic Education Project worth $101 million. Between 2003 and 2005, the government obtained World Bank loans worth $1.1 billion, including the Local Empowerment and Environmental Management Project worth $70 million, Second Fadama Development Project worth $100 million, Micro, Small, and Medium Enterprise. Now, ẹni ẹ sọ̀rọ̀ nípa àwọn gbèsè tí wọ́n yálẹ̀ kó tó dàsìkò ìjọba Bọ́lá Ahmed Tinubu tí Bọ́lá Tinubu san ṣùgbọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ gbèsè yìí nìsín wọ́n dárúkọ ilé tí Muhammadu Buhari jẹ láàrin ọdún 7 àbí Muhammadu Buhari gbé loan free terms. Now kó tó di pé mo tẹ̀síwájú mo fẹ́ wá sọ èèlò l'Ọbásanjọ́ bá ní loan èèlò l'Ọbásanjọ́ san èèlò l'Ọbásanjọ́ san kù kí làwọn nǹkan tó Ọbásanjọ́ ṣe mo ń bọ̀ mo fẹ́ kọ́kọ́ tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín. God bless you. ẹni tí bẹ̀rẹ̀ fẹ́ta logistics iṣẹ́ wọn dára.
MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +16472895364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, apákan ara máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777.
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n ni ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ kan gbòòrè kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làwọn lẹ́nu iṣẹ́ wọn fẹ́ máa rí tajé ṣe kó sọ̀rọ̀ kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹ̀rọ tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìnrin bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfihàn ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ wá fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kan pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gbé lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +234703185437 èyí tẹ́ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìgbésẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA apps and stop spices lórí Facebook @OEA_ABBA lórí Instagram website wa ní www.oea/abba.com email address wa ní appstrops2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olóhùn aláṣẹ OEA apps and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èéṣẹ́. ẹ káàbọ̀ padà now gẹ́gẹ́ bí n tí mo sọ but still kí n tó tẹ̀síwájú mo fẹ́ sáré sọ fún ẹ nípa project FM radio mi báà ní àtọrọ ó dájú báà ní àjàgbà lọ Yorùbá dẹ̀ ní ẹni tí ò bá mọ̀ ọ́ jó kì í jìnnà sọ nílò lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹni tí ò bá ní ní máa ń béèrè ìrànlọ́wọ́ ó wù mí láti ní FM radio mi ò wá lágbára àwọn olówó ni wọ́n máa ń ní ṣùgbọ́n mi ò lówó tálíkà àti tálíkè ń kà ní mí ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run mo dẹ̀ nígbàgbọ́ wípé àwọn tí wọ́n ní àwọn tán rí ṣe wọn mórí méjì wá látọ̀run ní tó bá mú ẹ tán fi rí ṣe I always believe in impossibility no impossibility with God so mo á nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn tó pọ̀ ẹni tó bá lè fún mi ní any amount tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo sọ wípé 100,000 naira and above ẹni tó bá lè fún mi jù bẹ́ẹ̀ lọ ẹni tí ò bá lè fún mi tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ ń fi ọwọ́ tọ́ ọlọ́kàn wípé ókè
jẹ́ ń tara ọmọ ìsìn lọ́hùn, jẹ́ ń tara ẹ̀yìn lọ́hùn, jẹ́ ń tara ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun. tẹ̀dẹ̀ fáka nọ́mbà mi lè jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. bó bá jáka nọ́mbà mi lè fẹ́ GT Bank 05 15 37 37 53 05 15 37 37 53. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn èèyàn ń try láti mọ pákéjì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. èmi nígbàgbọ́ wípé n tí ò bá real, n tí ò kí ń sọ original lèèyàn máa ń package. kò sẹ́ni tó máa ń package diamond, you don't package gold. wàá fi síbi tí yóò ti hàn sáwọn èèyàn, táwọn èèyàn ó ti rí ẹwà rẹ̀, wọn kì í pọn lẹ́gbìnrin. so tí Bọ́lá Ahmed Tinubu bá ṣe dáa, ẹ jẹ́ kí iṣẹ́ owó ẹ̀ ó ròyìn ẹ̀. kò sẹ́ni tí lábùkù lójú ọ̀jọ̀gbọ́n eléré, kò sẹ́ni tí lábùkù lójú ọ̀jọ̀gbọ́n akéwì. a máa pọ́n léèyàn dáadáa. ìdàdẹ lẹ́nu wa ọ̀nà méjì ló máa ń ṣiṣẹ́ sí. it can work for and work against, or work against. now èmi tí mo tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu, mo ní reason and purpose. reason and purpose ni pé mo ti nígbàgbọ́ wípé ẹni tí lówó dáàyè kan kò sí ní tó tún fẹ́ wá mọ́ tí ò ní rí, tí ò ní níkàáwọ́. so with that, tá a bá dìbò fún òun wa máa safe. ṣùgbọ́n bó ṣe wá náwó, ó wá mú kàyéfì wá bá mi. ìyẹn ló wá mú bànújẹ́ ọkàn wá, ìyẹn ló dé ní ìsìn tí mo fi wá di ẹni tó ń sọ̀rọ̀ against ẹ̀. because whatever tán bá ṣe, kò sílẹ̀ tí ò ní kàn mí, tí ò ní sẹ́wọ́ mọ́ mi lára ń bẹ̀. ilé ayé mo wà, Nàìjíríà ni mo wà, ọjà kan náà gbogbo wa ń ná, oúnjẹ kan náà gbogbo wa ń jẹ, ọkọ̀ kan náà gbogbo wa ń wọ̀, epo kan náà gbogbo wa ń rà sọ́kọ̀, nǹkan kan náà ni gbogbo wa ń rà. lélẹ̀ tó túmọ̀ sí pé ntọ́ bá kan H yóò kan B yóò kan C yóò kan D yóò kan I, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá wá ní kí gbogbo èèyàn dákẹ́ kán má sọ̀rọ̀, Akanda ọ̀rọ̀ ò lè dákẹ́. now nínú voice mo play fún yẹn, ẹni yẹn sọ wípé àwọn gbèsè táwọn ààrẹ tó ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n jẹ, Bọ́lá Ahmed Tinubu ní san. Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé gbèsè wà ńlẹ̀ kó tó tẹ́rí sí i, kó tó sọ pé òun fẹ́ ṣe president. ìgbà tá a ti mọ̀ wípé gbèsè ń bẹ ńlẹ̀, kò síjọba tó dé tí ò jẹ gbèsè. gbogbo àná ń wo wípé economist ni, ó ti mọ bí ó ṣe ṣe, accountant ni, ó ti mọ bí ó ṣe ṣe, ó ti manage economy rí náà, bó tiẹ̀ jẹ́ ti state fún di ọdún 8. so ó gbọ́dọ̀ replicate ẹ̀ ní central. èròǹgbà wa nìyẹn. now àti wá wà disappointed débi tá a wà disappointed dé rí. now gbà tán wá ń sọ̀rọ̀, mo wá ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú sí ọ̀ san gbèsè ni. Olúṣẹ́gun bá $18 billion, no $28 billion ní gbèsè tó Olúṣẹ́gun Àrẹ̀mú bá ńgbà tó dé ní 1999. kò sí gọ́ọ̀mẹ̀ntì tí ò kí ń jẹ gbèsè, kò sí state government lónìí tí ò ní gbèsè kan tàbí méjì lọ́rùn, kò sí throughout the federation. kò sí gọ́vnọ̀ tí ò yáwó, bẹ́ẹ̀ náà ni ò sí president tí ò yáwó. bá ààrẹ kan bá ń bẹ lórí àlééfà, àwọn kọlọ̀rọ̀nsí kan ń bẹ outside the country. Amẹ́ríkà ó máa fi gbèsè lọ, UK ó máa fi gbèsè lọ, France ó máa fi gbèsè lọ, Switzerland ó máa fi gbèsè lọ, China ó máa fi gbèsè lọ. lọ́kàn tí yẹn máa fọkàn sí pé wọ́n ń ràn yín lọ́wọ́ ni. kò sẹ́ni tí máa ń yáàyàn lówó tí ò ní gbèlé lórí ẹ̀. wọ́n á lélẹ̀ education loan ni o,
eléyìí healthcare loan ni o eléyìí covid loan ni o eléyìí kìnnìkan loan ni o dẹ̀ mọ́ rí gẹ́gẹ́ bí benefit ńgbà tẹ́ ń gbà á létà ni yọ̀wá di àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ so gbogbo government ni máa ń jẹ gbèsè ńgbà tó Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú tó bá gbèsè 28 billion naira Àrẹ̀mú sáfìsì ẹ̀ ó kù 2.1 billion naira pẹ̀lú bárẹ̀mú ṣe wá san gbèsè tó Àrẹ̀mú ló implement GSM tí gbogbo wa ń lò lénìí lórí ọ̀rọ̀ náà lẹ́ńtíríkì ó kọ́ 10 power stations 10 big power stations so lílé tó túmọ̀ sí pé and again ààrẹ san pension ìyẹn mo sọ nípa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ó san pension tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó pension tán sọ pé ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú san through the Pension Act reform ó lọ bí 2.5 trillion naira ilé ìtumọ̀ sí wípé béèyàn bá mọ ibi tí ń lọ téèyàn dẹ̀ mọ nǹkan tó ń ṣe nígbà yẹn tó bá Sanjọ́ fẹ́ ra jẹ́ẹ̀tì àlòkù ló lọ ra o òun ò ra fleet of cars kò expensive cars bí eléyìí nígbà yẹn so now ká wá bọ́ sórí ìnákúnà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ná tí mo fi nígbàgbọ́ wípé Nigerian destiny can never be fulfilled tá a bá ń bá a lọ báyìí eléyìí tí mo wà lórí ẹ̀ ni mo pè ní episode 2 tí mo wá pè ní eléyìí ní episode 4 familitocracy táwọn ọmọ yẹn ní part 1 familitocracy government family government the act of familitocracy tìyá wọn ní part 2 first one ti Bọ́lá Ahmed Tinubu ní part 3 eléyìí ní part 4 familitocracy now màá tún padà wá mo ti sọ fún pé series la máa pín torí àkókò wa àná Olódùmarè ò ní fi sílẹ̀ ojú inú yín ò ní fọ́tò de òní relédè yìí lágbára Ọlọ́run iná ò ní tán wo yín ẹ̀ ní nàkàntàkẹ́ tó rí kan ẹ̀ ní di aláìní ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní táwọ́nà ẹ̀ ní rágó lágbára Ọlọ́run ìlú yìí ó dùn yọjọ sójú gbogbo wa ni kí làwọn nǹkan tá a fẹ́ látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu because àkókò dúró dẹni kankan time is ticking àákò ń lọ kò dúró dẹni kankan ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live Akanda ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Akanda ọ̀rọ̀ Awikonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjù àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà
àti ṣe Yorùbá lárugẹ. ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ̀fọ́ ló kú tiwotiwo, ògbólógbò àgbà ló kú tòun tẹ̀wúrà gbà lọ́rùn. Lọ́dún bá fọ́ mi là, lọ́dún tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè po rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní gbígbọ́ tí mo gbọ́. Olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. Ibi tójú rí, àyà mi ni ò gbé. ẹnu ò gbọ́dọ̀ sọ lọ́wọ́ yìí o. Àtàkùn ni wọ́n fi wọ́n kókó mọ́lẹ̀ fọlọ́wọ́ àti dọ́là wọn.